A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ọ̀gbẹ́ni tí ó pe ara rẹ̀ ní Director General fún àjọ Presidential Foreign Investment Promotion Council Adéníyì Adéyẹmí ni a gbọ́ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti bà ní wákàtí díẹ̀ lẹ́yìn tí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá fi àṣẹ léde wípé kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná pẹ̀lú agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ́lábí ni ó ti ṣàlàyé wípé ọwọ́ tó Adéníyì níbi ó fi ara ṣoko sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ó ṣeé ṣe kí wọ́n taari rẹ̀ lọ ìlú Àbújá kí ilẹ̀ àná tó ṣú. Àfọlábí ní ikọ̀ Intelligence Response Team láti Àbújá ni wọ́n wá fi ọwọ́ ṣìkún òfin mú un ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Fọ́nrán kan ṣe àfihàn Adéyẹmí pẹ̀lú aṣọ ìbílẹ̀ aláwọ̀ búlúù tí àwọn ọlọ́pàá yí ká bí ó ti ń dáhùn ìbéèrè àwọn ọlọ́pàá nígbà tí wọ́n ní kí ó dárúkọ ara rẹ̀. Ó kọ́kọ́ lọ́ tìkọ̀ bí ó ti ní òun ti sọ ọ́ lẹ́ẹ̀kan ni òṣìṣẹ́ ọlọ́pàá kan bá ní kí ó tún dárúkọ ara rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Adéyẹmí bá tún dáhùn wípé ọ̀pọ̀ ìgbà lòun ti sọ orúkọ òun. Ṣíwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé adájọ́ Umar ti pàṣẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un lẹ́yìn tí ó da àwíjàre agbẹjọ́rò rẹ̀ nù wípé ẹ̀rù ló ń bà á tí kò fi fẹ́ yọjú sí ilé-ẹjọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọjọ́ Ajé lórí Channels Television kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un ni Adéyẹmí ti sọ lójútáyé wípé òun kò sápamọ́, ó ní òun ṣetán àti ṣe àfihàn ojú rẹ̀. Ẹ̀mí ara àrùn nìkan ló ń ba òun lẹ́rù nítorí òun mọ̀ dájú wípé ẹ̀mí òun ò dé. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti ń lépa ẹ̀mí rẹ̀. Bákan náà ni ó sọ àsọtúnsọ ẹ̀sùn rẹ̀ wípé òun san $400 million $400 million nípasẹ̀ alárinà láti fi gba ipò Director General ilé-iṣẹ́ tó ń ṣe àkóso. Bí ó ti ké sí àwọn olùṣèwádìí tó dá dúró Independent Investigation láti ṣe ìwádìí lórí awuyewuye, àwọn ọlọ́pàá ṣe ẹ̀sùn wípé Adéyẹmí ṣe àdàmọ̀dì ìwé-ẹ̀rí forged documents. Lára rẹ̀ ni lẹ́tà tí ó ní olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà buọwọ́ lù àti àwọn ìwé-ẹ̀rí mìíràn tí ó fi ṣe àgbékalẹ̀ ilé-iṣẹ́ yìí ní ojúlówó àjọ ìjọba àpapọ̀. Bí Adéyẹmí bá jẹ̀bi àwọn ẹ̀sùn wọ̀nyí, ẹ̀wọ̀n rẹ̀ kò ní dín ní ọdún 21 láìsí àǹfààní fún owó ìtanràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdùnnú ṣubú layọ̀ lánàá ní ilé-ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Ládòkè Akíntọ́lá Ògbómọ̀ṣọ́ bí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ṣe darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn lẹ́yìn ọjọ́ 66 ní ìgbèkùn àwọn ajínigbé. Ọgbà ilé-ìwòsàn gba ìyípadà pẹ̀lú ẹkún ayọ̀, àdúrà àti orin ìyìn lógo bí àwọn òbí ṣe ń dìmọ́ àwọn ọmọ lẹ́yìn tí wọ́n jókòó fún wákàtí díẹ̀ fún àwọn òṣìṣẹ́ ètò ìlera àti yọ̀ǹda mọ̀lẹ́bí wọn medical clearance. Agbègbè yí padà lẹ́yìn tí Chief Medical Director LAUTECH Ọ̀jọ̀gbọ́n Ọláwálé Ọlákùnléyìn jáde láti wá kéde orúkọ àwọn wọ̀nyí wípé ara wọn le àti gba ìyọ̀ǹda kúrò ní ilé ìwòsàn. Bí wọ́n ti ń pe orúkọ wọn ni àwọn òbí ń súré lọ wájú pẹ̀lú ẹkún ayọ̀. Àwọn ìyá mìíràn ń yíra nílẹ̀ láti fi ìmoore hàn bí àwọn mìíràn ṣe ń dìmọ́ ọmọ wọn lẹ́yìn bíi oṣù méjì tí wọ́n ti pínyà. Ọ̀pọ̀ àwọn òbí yìí ni wọ́n fi ìmoore hàn sí Ààrẹ Bọ́lá Tinubu, Gómìnà Ṣèyí Mákindé, àwọn ẹ̀ṣọ́ aláàbò, òjíṣẹ́ Olúwa àti gbogbo ọmọ Nàìjíríà fún ìgbìyànjú wọn àti àdúrà fún gbogbo àkókò tí wọ́n lò nínú ìgbèkùn. Ọ̀kan nínú àwọn olùkọ́ tí wọ́n gbà kalẹ̀, Mary Dáhùnsí, tí ó gbé ọmọ rẹ̀ pọ̀n bí ó ti ń fi ilé ìwòsàn sílẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó dá ẹ̀mí rẹ̀ sí. Ìyá mìíràn tí inú rẹ̀ dùn dé dodo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àti ìyàwó ọmọ rẹ̀ padà sílé ní ayọ̀ àti àlàáfíà. CMD Ọlákùnléyìn ṣe àfihàn wípé 31 nínú àwọn 39 akẹ́kọ̀ọ́ ni wọ́n ti gba ìyọ̀ǹda, àwọn sì ń ṣe àyẹ̀wò àti àmójútó àwọn 8 yòókù lọ́wọ́. Ó ní níbi àyẹ̀wò ni wọ́n ti ṣe àwárí wípé ọ̀kan nínú àwọn ọmọdé yìí ní àìlera ọkàn congenital heart defect tí àwọn òbí rẹ̀ kò mọ̀ tẹ́lẹ̀. Ilé ìwòsàn yóò fi èyí tó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ létí láti lè tètè tẹra mọ́ ìtọ́jú rẹ̀.
Síwájú àkókò yìí ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Sunday Dare ṣe àfihàn wípé ìjọba àpapọ̀ ti gbèrò àti ṣe ìdásílẹ̀ ibùdó ológun military base méjì sí ìjọba ìbílẹ̀ Oríire láti fi mú ètò ààbò le lẹ́yìn ẹ̀sùn ìjínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbè lẹ́yìn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lórí bí ó ti ń pe àjọ ilẹ̀ òkèèrè fún ìwádìí ìjínigbé akẹ́kọ̀ọ́ àti olùkọ́ láti àwọn iléèwé ní ìjọba ìbílẹ̀ Oríire. Ó ní èyí yóò túbọ̀ mú òfin ètò ààbò le yálà tí ó fi ń kàn án lábùkù. Ìpinnu ilé ìgbìmọ̀ yìí ń wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ kìlọ̀ fún gómìnà ní ọjọ́ Ìṣẹ́gun tako bí ó ti fẹ́ kí àjọ United Nations bá wọn lọ́wọ́ nínú ìwádìí pẹ̀lú àwáwí wípé ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ti orílẹ̀-èdè domestic security matter. Fún ìdí èyí kí wọ́n yanjú rẹ̀ láàrin Nàìjíríà. Nínú àtẹ̀jáde àná láti ọ́fíìsì agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébọ̀ Ògúndòyìn ní ilé ti kọ́kọ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ará ìlú kú oríire àwọn tí wọ́n gbà kalẹ̀ ṣùgbọ́n tẹnumọ́ wípé ó yẹ kí wọ́n ṣe àwárí ohun tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ṣe rí àwọn wọ̀nyí gbé. Wọ́n ní ìkọlù sí iléèwé tí ń ṣe gbogbo ìgbà jù, èyí nílò àmójútó tí ó yàtọ̀ sí ti àwọn ẹ̀ṣọ́ aláàbò Nàìjíríà. Wọ́n ní bí agbára Nàìjíríà ò bá lè kápá ìṣòro yìí, ó lẹ́tọ̀ọ́ láti ránṣẹ́ sí àjọ United Nations kí wọ́n bá wọn ṣàwárí ẹ̀sùn ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n sì tọ́ wọn sọ́nà kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má bàa wáyé mọ́. Ó tó gẹ́ẹ́. Ìròyìn jábọ̀ wípé níbi ìkéde statewide broadcast ti ọjọ́ Ajé ni gómìnà Mákindé lẹ́yìn tí ó gba àlejò akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà kalẹ̀ ní ilé ìjọba ìlú Ìbàdàn ké sí àjọ United Nations àti àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní ilẹ̀ òkèèrè kí wọ́n bá wọn ṣe ìwádìí lórí ohun tí ó dìrọ̀ mọ́ ìjínigbé nítorí èyí lè ràn wọ́n lọ́wọ́ àti dènà irúfẹ́ ìkọlù bẹ́ẹ̀ sí ilé ìwé. Ṣùgbọ́n níbi ìpàdé ìgbìmọ̀ àná ni àwọn aṣòfin ti kọ àbá yìí bí wọ́n ti rọ gómìnà kí ó fi ààyè gba àwọn aláṣẹ Nàìjíríà àti parí ìwádìí wọn kí ó má bàa yọrí sí ohun tí àwọn aṣòfin ṣe àpèjúwe rẹ̀ ní ìṣòro ààbò abẹ́nú internal security challenge. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ ìyọ̀ǹda Headmaster Matthew Ọ̀wádé tí àwọn ajínigbé jí gbé bí wọ́n ti ní ìṣòro tí àwọn agbófinró dá lu àwọn ajínigbé láyà tí mú wọn jọ̀wọ́ rẹ̀. Ọ̀wádé ẹni 60 ọdún tí í ṣe àgbẹ̀ àti Headmaster ni a gbọ́ wípé wọ́n jí gbé ní ìrọ̀lẹ́ ọjọ́ Àbámẹ́ta ní ojúnà oko Ìgbóyàdé Bùdó Ààrẹ ní ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọláyínká Àyànládé ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde bí ó ti ní Headmaster gba òmìnira lẹ́yìn ìgbésẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n tètè bẹ̀rẹ̀ wíwá. Wọ́n ní àìsinmi lórí ìṣẹ̀lẹ̀ yìí ló mú àwọn ajínigbé yọ̀ǹda Headmaster ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé. Lọ́wọ́lọ́wọ́ báyìí Ọ̀wádé ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. Kọmíṣánná ọlọ́pàá Olúgbénga Abímbọ́lá wá gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ọmọ ẹgbẹ́ Vigilante àti ará ìlú fún iṣẹ́ takuntakun wọn níbi ìgbìyànjú àti gba Ọ̀wádé kalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.